Your parents. Ṣé o lè. See this baba àgbà comedy if you dey watch am ebi ò lè ever pa o lè ever ronú. Sọpọ́ Ọlọ́run. Baba àgbà. Bàbá àgbà. Number 1 international. Ọlọ́run. Mo fọ́ o. Ọlọ́run ló ní kí n sá kúrò ní Àbújá lónìí. Ọlọ́run. Mo fọ́ o. Alága. Ẹ pẹ̀lẹ́ ṣe dáadáa ni mo bá yín. Ẹ wo ìkan mẹ́ta ṣẹlẹ̀ l'Àbújá lónìí. Ẹ wo àti Àbújá gbogbo ìkan ti dàrú. Ẹ wo àwọn àmì, àwọn civil defence, àwọn ọlọ́pàá gbogbo wọn náà bẹ̀ sí nílé olè o. Olè kí ló ṣe? Olè kí ló jì? Ẹ wo olè lè ojú ya níní lọ. Ẹ wo ojú olè lùsì. Kódà ojú mú fọ lọ́ọ̀ṣà o. Ọlọ́run. Ilé Yorùbá àmọ̀ ṣe ni èmi ò mà wá bí wá ṣeré. Bàbá nà bẹ́ẹ̀. Ẹ wo olè yìí ó kọjá àfẹnuròyìn. Sọ ló gbé mi ṣá. Àwọn EFCC yànbọn kò bá. Àmì yànbọn kò bá. Àwọn ọlọ́pàá gan fúnra wọn kò sí ìran tán rí ṣe sí. Bàbá ṣé Buhari ò sí bẹ́ẹ̀ ni. Buhari gan sálọ kò ní aṣọ yẹn. Wọ́n lọ báǹbù kọjá kò dùn. Bàbá Buhari wá kọ́. Buhari bẹ́ẹ̀ ó fẹsẹ̀ fẹ́ ni ó sálọ ó bọ̀bọ̀ ó sà kò lè dúró. Èyí kọjá àfẹnuròyìn. Bàbá àgbà. Tẹ báyìí kan tó lè jí tó bẹ̀ ní ìlú lórí tó bẹ̀ ní sálọ. Bàbá kí ló jì? Ẹ wo kànga ló jí gbé. Òyìn pé bàbá ti ya wèrè. Tí wọ́n bá sọ fún ẹ pé bàbá ti lo TM ọ̀gbọ́n ti mutí.